wákàtí méjì. Yes, sir. Gbogbo Nàìjíríà dà lórí ọ̀rọ̀ epo. Báyìí sí àwọn ń pariwo ń ké 500 naira per litre ní 488. Àti jù bẹ́ẹ̀ lọ ní náà. Èdè lè sá. Àwọn sọ pé he has started wrongly already. Kí ni ọjọ́ iwájú bó ti ṣe ní báyìí sí? Started wrongly. Òun ló ní ilé epo tó ti ta olówó lé ní. Started wrongly. Ẹni àwọn tó ń sọ yẹn kò láìpẹ́ kan parí rẹ̀ jù mí pẹ̀lú ẹ̀. Mo máa kú dànù ni. Kí náà ṣe nígbà tí Babangida tó ra truck fún ara ẹ̀ tí ó lọ fi lóòdù epo fún ara ẹ̀ tó ní káwọn èèyàn lọ máa tà á tó ọkọ̀ tó wá sanwó so yẹn ò start wrongly. Ní Nàìjíríà yìí náà. Ìyẹn ní Nàìjíríà yìí náà ní sá bóyá o kéré táìmù yẹn tó kún gbogbo tírélà yẹn gbogbo mọ́tò tó ń gbé epo tó kún ní green and white ṣèbí kò tí ì kú ó wà láyé náà. Lẹ́yìn nígbà tí àwọn northerners bá fẹ́ ṣe ìyàwó tó ọmọ wọn bá fẹ́ ṣe ẹni tó máa ní kọ́nà gbépo tó máa lọ tà ní Nìjẹ́ so ayé ò bàjẹ́ náà nìyẹn ẹ̀jẹ̀ máa ń ṣe náà ó bẹ̀ it's too early to pass any comment please it's too early. Nigeria should shut up their mouth. Eléyìí tó sọ pa ọ̀rọ̀ ìdítọ́ ó ní ẹsẹ̀mí ẹtẹnubọ̀rọ̀ ẹsẹ̀mí. Ṣèbí bàbá tí wọ́n wà láyé àwọn tó ní kò sọ graduate ṣé bàbá tí wọ́n ò start wrongly tó bímọ mẹ́jọ tí wọ́n graduate ṣọ́rọ̀ ni wọ́n ṣá ṣe ara ẹni tó tún gbádùn Nàìjíríà ṣé ẹni káwọn tó gbádùn Nàìjíríà gbogbo Nàìjíríà ò lè that is roads wọ́n lè farabalẹ̀ impatient ok kó wá lọ mọ́wọ́ ẹ̀ tó wà lákàntì ẹ̀ kókó fún Nàìjíríà èló ní sálárì ìtẹ̀rù pé fẹ́ sọ fún tó fẹ́ là ó ní sálárì yìí so téèyàn bá fẹ́ téèyàn bá rẹ̀ǹtì lé tó kówó fún landlord tó lò máa tún lè ṣe kó wá gbà ní 3 months time tó kówó fún tán tún lè ṣe lọ́wọ́ tí landlord kú ṣe agreement wà pẹ̀lú wa tẹ̀lé èèyàn kan mọ́ tọmọ ẹ bá dẹ̀ wá sọ pé ọmọ àti dáàdì gbowó lọ́wọ́ ìyẹn ni wrongly kò ṣe ní sùúrù tí a lè jù. kọ́ ní sùúrù díẹ̀ náà. gẹ́gẹ́ díẹ̀ wọ́n máa ní sùúrù tó pọ̀ ẹni tó gbin àgbàdo ó gbọ́dọ̀ ó máa roko ó máa ní sùúrù ẹni tó gbé bọ̀kọ̀tọ̀ ẹran kaná ó láti ní sùúrù